Baalẹ Meji dèrò ẹ̀wọ̀n ilẹ̀ ìjọba ni wọ́n ń jí tà. Baálẹ̀ ọkọ̀ ìlú méjì kan ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ní kérémọ́njẹ́ báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n wọnú ilẹ̀ ìjọba tó jẹ́ ti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn ìyẹn Ogun State Broadcasting Corporation OGBC. Wọ́n wọn apá kan ilẹ̀ ọ̀hún tà fáwọn oníbàárà kan wọ́n sì tún bẹ̀rẹ̀ sí kọ́lé sáwọn apá míì. Orúkọ àwọn baálẹ̀ ọ̀hún ni alàgbà Ọlálékan Ọdẹ́múyìwá ẹni ọdún méjìdínlọ́gọ́ta tí í ṣe baálẹ̀ abúlé Agéjó àti ọ̀gbẹ́ni Olúwaṣẹ́gun Kònígbàgbé ẹni 50 ọdún tóun jẹ́ baálẹ̀ abúlé Aké. Ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn làwọn abúlé méjèèjì yìí wà. Àwọn 4 míì tí wọ́n jọ lọ́wọ́ nínú àṣà pálapàla ọ̀hún ni Wàsíù Ògúnṣínà ẹni ọdún 51, Babátúndé Ọdẹ́múyìwá ẹni ọdún 61, Kàbírù Ọláfẹ́nwá àti Dáre Awódélé. Àlàyé tí agbèfọ́ba ìǹpẹ̀kẹ̀tọ̀ Adékànmí Adéòsì ṣe níwájú ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Abẹ́òkúta lọ́jọ́ Friday ọjọ́ 14 oṣù keje yìí lásìkò táwọn afurasí ọ̀daràn náà ń farahàn fúngbà àkọ́kọ́ ni pé àtàwọn tó jẹ́ baálẹ̀ láàrin àwọn afurasí yìí àtàwọn tí kìí ṣe baálẹ̀ ó ní iṣẹ́ ajagungbalẹ̀ ni wọ́n ń ṣe rẹbutu ìwà àgbàlọ́wọ́ mẹ́rì àti lílálàṣẹ ọmọlàkejì ẹni lórí dúkìá rẹ̀ ló kún ọwọ́ gbogbo wọn. Ó ní ìwà ìrúfin yìí náà ló mú káwọn agbófinró lọ fi páńpẹ́ òfin gbé wọn lọ́jọ́ 19 oṣù keje ọdún 2023 yìí nígbà táwọn aláṣẹ iléeṣẹ́ rédíò OGBC kọ̀wé ẹ̀sùn ṣọwọ́ sí ọ́fíìsì akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ògùn nípa àwọn atiláwí yìí bí wọ́n ṣe wọnú ilẹ̀ onílẹ̀ tí wọ́n sì ń tà á tí wọ́n ń fowó ẹ̀ ṣararindin. Ó lẹ́sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún tako ìwé òfin ìwà ọ̀daràn nípínlẹ̀ Ògùn àti pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún kò fẹ́ gbóòórùn ẹnikẹ́ni tó bá ń hùwà jagungbalẹ̀ rárá. Mímú làwọn ń fọwọ́ òfin mú ẹnikẹ́ni tó bá ń lọ ṣe bí akilápá lórí dúkìá ẹni ẹlẹ́ni. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn afurasí náà bóyá wọ́n jẹ̀bi tàbí wọn ò jẹ̀bi, gbogbo wọn láwọn ò jẹ̀bi rárá. Èyí ló mú kí onídàájọ́ májísírèètì Ọ̀ṣínbàjò pàṣẹ pé kí wọ́n rọ́ gbogbo wọn dà sẹ́wọ̀n náà. Ọgbà ẹ̀wọ̀n tó wà lágbègbè Ìbàrà ló ní kí wọ́n kó wọn lọ. Ibẹ̀ ni wọn yóò sì wà fún sáà 30 ọjọ́ láti fààyè sílẹ̀ kí wọ́n gbé fáìlì ẹjọ́ wọn lọ sọ́fíìsì àjọ tó ń gbà àwọn adájọ́ lámọ̀ràn. Adájọ́ náà ní òun kò tíì láǹfààní láti gba béèlì wọn. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.